ẹ kú dédé àsìkò yìí ní owó ibi tẹ́ ti ń wò mí káàkiri gbogbo àgbáyé. Orúkọ mi ò yí padà, ọmọọba Bíọ́dún Kẹ́hìndé Philip náà ni orúkọ ti tèmi. Mo kí gbogbo ẹ̀yin fáǹsì wa káàkiri gbogbo àgbáláyé, a kí yín o. Ẹ kú dédé àsìkò yìí gbogbo ibi tí ẹ ti ń wò mí tẹ́ ti ń gbọ́ mi káàkiri báyìí. Ẹ ká kọ́ kí bàbá wa Suleiman Lawal Ẹgbẹ̀jí ti ìlú Ògbómọ̀ṣọ́ tó fẹ́ dáadáa fún gbogbo àwa èèyàn. Kí la wá gbédé lọ́jọ́ ti tòní? Promo tá a sọ pé ó ń lọ lọ́wọ́, promo yẹn ti ń lọ lọ́wọ́ tí àwọn èèyàn tí wọ́n ń jàǹfààní rẹ̀ táwọn èèyàn dẹ̀ ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Promo wo la wá ń sọ? Product promo tí gbogbo àwọn oògùn tí bàbá wa Suleiman Lawal tí wọ́n ṣe tó wà nínú rẹ̀. Ibẹ̀ láti rí Lawafin, àrí àìpásí, àrí Sulafin, àrí àlùjọ gángan, àrí Lawafin olómi, àrí tòní powder, àrí àìpásí. Irú àìsàn wo ló lè máa ṣe wọ́? Ìwọ tí order fún product yìí, tó bá ti order fún gbogbo nǹkan tó máa lò tí o fi máa rí ojútùú sí ìṣòro tó ń jẹ́, ó ti wà ní product yìí. Kí wàá láǹkì bàbá wa fún ni wípé bàbá wa ò wípé tẹ́ bá rántí iṣẹ́ kan tá a ṣe ẹlẹ́yẹgún méjì tí wọ́n pè ní làbílàrán. Ẹ ká gbọ́ nǹkan tí bàbá sọ nípa làbílàrán yẹn. Bàbá fi ha lẹ́nu tán. Bẹ́ẹ̀ ni. Tọ́ àwa tẹ́gbà ti dúró ẹ̀jẹ̀ mùsùn sí. Bẹ́ẹ̀ ni. Àwa àgùn ẹ̀jẹ̀ mùsùn àpòmọ́sẹ̀ wọn. Àpòmọ́sẹ̀ yẹn. Ìgbà tí a fẹ́ kó ọṣẹ yìí sí. Bẹ́ẹ̀ ni. Àwa ẹ máa gbọ́ o. Igun ààyè tẹ̀ gbọ́mọ́ sọ́pá kì í pagún. Bẹ́ẹ̀ ni. A kì í jẹgún. Bẹ́ẹ̀ ni. Ó lé tutù ni. Ó lé tutù ni. Ọ̀ níjẹ́sẹ̀ rí ọkàn lẹ̀ mọ́. Tọ́ fi du igun yẹn lọ́rùn sínú gbá. Èèyàn ò ní jẹ́ kí èèwọ̀ ni ẹ̀rọ ọkàn lẹ̀ o. èèyàn ò ní jẹ́ kí ẹsẹ̀ èèyàn kan. Ètò àwa fowó sílẹ̀ nù. Bẹ́ẹ̀ ni. Láwàdà níyàn sí láàyè. Ètùkù wọn gbọ́ igun létí ẹ̀bùrẹ́ etí rẹ̀ ti gbọdàgà báyìí. Bẹ́ẹ̀ ni. Ẹ wà bá sọ̀rọ̀ ẹ ṣàlàyé. Kẹ́mi lágbájá ogun o. Kẹ́mi ọmọ rẹ̀ ogun o. Ni mo sọ pé oṣó yìí oṣó owó yìí. Bẹ́ẹ̀ ni. Bẹ́yẹn bá ṣe tán. Bẹ́ẹ̀ ni. Ní máa jẹ́ kí ẹ̀mí èèyàn ogun. Ní máa tó wá jẹ́ kẹ́mi ọláyè ogun ìdórí àrọ́mọdọ́mọ. Ẹ wà ní mo bá kó láyé tán. Ọmọ mi náà kó náà tó dolówó o. Gbogbo àwọn tó dolówó tí wọ́n ṣòṣèlú. Bẹ́ẹ̀ ni. Ní ìsìn àwọn bàbá wọn náà ló ṣe àyè ńlẹ̀ dè wọ́n. Bẹ́ẹ̀ ni. Ẹ ti gbọ́ làbílàrán yẹn. Bàbá wa rí i pé nígbà tá a sọ pé làbílàrán yẹn 1 million plus òun ni bàbá wa ní àwọn èèyàn mi àwọn fẹ́ kán jàǹfààní àwọn fẹ́ kí ara kó tu àwọn èèyàn. Ní wàá pé ó dà ẹni tó bá ti order fún product yìí àwọn máa bá fi ọṣẹ làbílàrán sí ọṣẹ làbílàrán ti wà ń bẹ̀. Òun ní tó bá ti rí báyìí òun ní tó bá ti rí gbogbo nǹkan tá à ń ṣe só yàtọ̀ gbogbo product ló wà níbẹ̀ ọṣẹ làbílàrán ó wà níbẹ̀. Kí ni wọ́n wá ń ṣe tí wọ́n náà fi lè order fún titi ẹ kí wọ́n náà lè jàǹfààní rẹ̀? Ẹ bá mi share program ẹ kí program ẹ kó kan gbogbo àwọn èèyàn ẹ kó kan wọ́n lára káwọn èèyàn náà lè jàǹfààní rẹ̀. Ọṣẹ làbílàrán tó ń tàn ìṣe ayé ènìyàn ó ti wà nínú product yìí. Bóyá àgọ́ ara ẹ kò wá ṣe dáadáa product tó máa lò ó ti wà ń bí. Jẹ̀díjẹ̀dí ló ń ṣèwọ ni ìwọ olè tàtẹ̀ kanlẹ̀ ọmọ gbọ̀ngbọ̀n orí fífọ́ ní titi ẹ ara yíyún ní titi ẹ ara wa ń yún ẹ ó ní titi ẹ ìwọ obìnrin tó bá fẹ́ ṣe nǹkan àládà rẹ wà á máa lọ́nú mọ́lẹ̀ àbó kó máa rùn kó máa lami tó tó máa lò wá bí. Gbogbo ẹ̀yin obìnrin àtọkùnrin tí infection bá já ń tẹ́ máa ló ti wà ń bíbí. Ìwọ tó ní gonorrhea àtọ̀sí ọlọ́jọ́ pípẹ́ ń tọ́ máa lò ó ti wà ń bí. Kò sí nǹkan tó fẹ́ tó ṣe ẹ́ tí ò sí ọ̀nà àbáyọ rẹ̀ ń bíbí. Tí owó nǹkan táwa sọ yẹn tí ò bá wá sí ẹ ọṣẹ làbílàrán tó máa wẹ̀ tí wàá fi lówó lọ́wọ́ tọ́nà ẹ fi máa sí ó ti wà ń bíbí. Lẹ́nu ìgbà tá a bẹ̀rẹ̀ promo yìí ẹ ká gbọ́ nǹkan táwọn èèyàn ẹ ká gbọ́ nǹkan tí wọ́n sọ nípa product àti nípa làbílàrán tí à ń sọ̀rọ̀ yìí. Ẹ wo ẹ yẹ ká gbọ́ ohun táwọn èèyàn tán sọ mú ń bọ̀ mi ò tí ì dé. Ọmọọba ẹ káàárọ̀ o ẹ ṣí ọjọ́ inú mi dùn gidi gan ni o. Promo tí ẹ ṣe tí mo order fún tí àwọn product wà ń bẹ̀ yẹn Lawafin àti àìpásí tó wà ń bẹ̀ iṣẹ́ ẹ̀ kọjá bẹ́ẹ̀ ṣe sọ lọ ẹ ṣe gidi gan ni. Ọṣẹ tó wà ń bẹ̀ dádì wa gan ló lò bọ̀ lẹ́nu ìgbà tí dádì wa ti lò àyípadà ti wà. Ẹ bá wa dúpẹ́ lọ́wọ́ bàbá wa Alhaji Suleiman Ẹgbẹ̀jí t'Ògbómọ̀ṣọ́ ẹni wọ́n ṣe ọwọ́ wọn máa ròkè sí ni ẹ ṣe gidi gan ni. Ẹ dákun ẹ bá ń send account number yín kí ti ẹ fẹ́ mí ìmoore wọn pé ọmọọba ẹ ṣe bọ̀ ẹ má bínú pé ó kéré o bọ̀ ẹ ṣàjẹfẹ́ mí ìmoore wọn ẹ ṣe ẹ jẹ́ bá ń send account number yín. Hello ẹ káàárọ̀ ọmọọba ẹ wo iṣẹ́ tẹ bá mi send yẹn
mo gbádùn ẹ̀ àwọn product essence yẹn in fact thank you so much ṣé wàá rí àtìgbà tí mo ti bẹ̀rẹ̀ sí wẹ ọṣẹ tẹ́ pè ní làbílàrán yẹn ẹ wò ẹ má jẹ́ tiẹ̀ sọ yẹn rárá ẹ dákun ẹ bá mi send account number yín kí n bá yín wà kankan ẹ ṣe product yẹn ju owó ẹ lọ ó ju owó ẹ lọ. ẹ ti gbọ́ nǹkan tí àwọn ìyá yẹn tán sọ ẹ bá máa send account number máa send ẹ mo ti send account number tí ẹ dúró ẹ ká jọ fi inú wò nígbà téèyàn order fún product tó bọ́ sí làbílàrán bẹ́ẹ̀ tó dẹ̀ lò tí ò pọ́sẹ̀ kan ẹ wá gbọ́ mi tẹ́ni yẹn dẹ̀ bọ̀ mí 50,000 ẹ mọ̀ pé ẹnìyẹn ti lówó lọ́wọ́ mo rẹ̀ tó bọ̀ mí 10,000 mo rẹ̀ tó bọ̀ mí 5,000 nígbà tí dátà tẹ̀ ti fẹ́ lé wa wọlé mo rẹ̀ tó ń ṣe 20 gig fún mi lọ́sọ̀ọ̀sẹ̀ kò sí iye tó yẹ tán fún mi mo gbà o ìwọ náà mo sọ pé náà láì tó bá ti ń ra arán tipẹ́tipẹ́ ìwọ náà rà ó tọ́ ìwọ tó ń rarọ́ ìwọ náà lọ rò ó tọ́ ọ̀sọ̀pọ̀ ti wá rarọ́ ọ̀wá fẹ́ rà mọ́ ìgbà wọn lọ fẹ́ rò ó tọ́ òótọ́ ló ti dé ìwọ náà ọ̀dà fún 081 3612 3333 àbí ìwọ tiẹ̀ wá ń la wọn gangan kọjá tọmọ wípé ọfẹ́ rí bàbá wa Suleiman Lawal Ẹgbẹ̀jí Ògbómọ̀ṣọ́ mo sọ fún yín ẹ máa bọ̀ lÓgbómọ̀ṣọ́ tẹ́ bá ti dé Ògbómọ̀ṣọ́ sí fọlọ́kadà ẹ sọ pé ẹ lọ sọ́dọ̀ Alhaji Suleiman Lawal Ẹgbẹ̀jí ti ìlú Ògbómọ̀ṣọ́ Lawafin wà bíbí tó ṣiṣẹ́ dáadáa ẹ ká tiẹ̀ wò arábìnrin kan sọ̀rọ̀ nípa Lawafin ẹ ká gbọ́ nǹkan tó sọ. Lawafin yìí òun ló lè dènà de gbogbo èyíkéyìí jẹ̀díjẹ̀dí tó bá wà lára àwọn tó bá ti lò wọ́n lè ròyìn ìwọ tó ti lò tètè yára kó tètè wá ra tiẹ̀ kó lè ju ọwọ́ sí jẹ̀díjẹ̀dí kó kúrò nínú ilé ayé kí wọ́n gan lè gbé ìgbé àlàáfíà. Lawafin yìí tó bá lò á fọ gbogbo ìdọ̀tí tó bá wà nínú ẹ̀jẹ̀ á fọ mọ́ nítorí kò sí nǹkan téèyàn lè lò tí jẹ̀díjẹ̀dí bá wà nínú ara tó lè ṣiṣẹ́ àmọ́ tó bá lo Lawafin yìí ìwọ tó jẹ́ ọmọkùnrin lè lò ọmọbìnrin náà dẹ̀ lè lò tó bá lò tán á fọ gbogbo ìdọ̀tí inú ẹ̀jẹ̀ kúrò á jẹ́ kí jẹ̀díjẹ̀dí tó wà nínú ara kóun náà kúrò. sọ ti rí bẹ́ẹ̀ yẹn ìlera lọ́rọ̀ ìlera ṣe pàtàkì ìlera ṣe kókó ìwọ náà wọ́n dà fún adúpẹ́ lọ́wọ́ bá Suleiman Lawal Ẹgbẹ̀jí tún ló Ògbómọ̀ṣọ́ gbọ́ mi sọ ọmọ sẹ́ta ń sọ iṣẹ́ làbílàrán ó wà nù rẹ̀ òun náà lọ́ ń wò yẹn ẹyẹ gún méjì tán gún dání yẹn òun nìyẹn ìgbà tán ń gún ẹ káwọ́ ìgbà tán ń gún yá bá mi fi hàn wọ́n sọ ti rí òun nìyẹn ọṣẹ làbílàrán ìwọ náà wọ́n dà fún pírọ́dọ̀tì ọṣẹ yẹn wà sí kíni ó ti wà nù rẹ̀ mo sọ pé náà láì kọ́ fi lè mọ̀ pé náà true ìwọ náà ọ̀dà fún orúkọ mi ò yí padà ọmọọba Bíọ́dún Kẹ́hìndé Philip ní orúkọ tèmi 081 3612 3333 WhatsApp number mi nìyẹn ìwọ náà ọ̀dà lónìí sọ́la màá fún yín ní discount ìwọ tó bá ti ọ̀dà fún ó wù mí káwọn èèyàn kán jàǹfààní rẹ̀ gbogbo ẹni tẹ́ wàá lóyìnbó àwọn èèyàn tẹ́ tó wá ń ṣe kinní kan ẹ̀mú kan táwọn èèyàn ṣe ni àwọn èèyàn kan wà lọ ra mẹ́rin wọ́n wá pa ọṣẹ yẹn papọ̀ pé kó lè pọ̀ wípé ọmọọba àwọn òní 1 million 80 ṣùgbọ́n táwọn bá ra mẹ́rin àwọn pọ̀ ọṣẹ pọ̀ mo lẹ́yìn ilẹ̀ ti gbọ́n jù ìwọ tó wà ní Nàìjíríà ìwọ náà ọ̀dà fún gbogbo ẹ̀yin tẹ́ wà gbogbo ìlú káàkiri ẹ̀yin náà ọ̀dà fún product yìí ẹ wo èmi àti ire lójú wo màá rí 081 3612 3333 akíwà bàbá Suleiman Lawal Ẹgbẹ̀jí ti ìlú Ògbómọ̀ṣọ́ ẹ káwọ ìgbé àwọn náà sọ̀rọ̀ nípa product yìí ó dàbọ̀.